náà ti gbọ́ ṣé ẹgbọ́n táwọn èèyàn ń sọ nípa gbajúgbajà òṣèré tíátà Yorùbá wa Mercy Aigbe aya Adéòtí là ń sọ o. Ohun tí wọ́n ń sọ nípa obìnrin náà lágbára púpọ̀ o. Ohun táwọn èèyàn ń sọ ni pé aṣọ tí gbajúgbajà òṣèré tíátà ní náà wọ̀ lọ síbi ayẹyẹ ìfihàn fíìmù akẹgbẹ́ rẹ̀ ìyẹn Tóyìn Abraham tó pè ní Ìyálóde. Wọ́n ní aṣọ tí Mercy Aigbe wọ̀ lọ síbẹ̀ kò bójúmu rárá gẹ́gẹ́ bí ìyàwó ilé àti abiyamọ lọ́ọ̀dẹ̀ ọkọ. Ohun táwọn kan ti ẹ̀ sọ ni pé wọ́n ní ṣáájú àkókò náà ni Tóyìn sọ fún gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àtàwọn àlejò tó pè pé kí gbogbo wọn kí wọ́n wọ aṣọ ilẹ̀ Yorùbá, kí wọ́n wọ aṣọ tí yóò fi ẹ̀ṣọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà, nítorí pé fíìmù Ìyálóde tó fẹ́ ṣàfihàn fíìmù tó ní ṣe pẹ̀lú àṣà àti ọ̀rọ̀ Yorùbá ni. Ṣùgbọ́n Mercy Aigbe kò sí bẹ́ẹ̀ o. Aṣọ tó fi oúnjẹ ọmọ rẹ̀ ìyẹn ọmú sìkìsìkì tó fi hàn òun náà ni obìnrin náà wọ̀ lọ síbi ìfihàn fíìmù Ìyálóde. Bóyá ṣe débẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò ó tí wọ́n wò pé èwo tí wọ́n á ní Àlàájá Mercy ṣe yìí, wọ́n lè wo ní oúnjẹ ọmọ tí obìnrin náà kó síwájú. Fọ́tò yìí gan ló di ohun tí àwọn èèyàn gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì ń sọ yìí pé kò yẹ kó jẹ́ Àlàájá ìyẹn aya Diona ló yẹ kó ṣe ohun tó ṣe yìí. Wọ́n ní obìnrin náà ti lọ sí ájì, bẹ́ẹ̀ ló ti sọ̀kò fún àsìtáànì tó ìtún sá Sàfá àti Mọ́rúwà, kí ló wá dé tó wá sí báyìí. Wọ́n ní ohun tó ṣe yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí Àlàájá. Ẹ̀yin náà sóhun tí Mercy Aigbe ṣe tó dáa àbí kò dáa, àbí ojú wo gan-an ẹ̀yin fi wo aṣọ tí òṣèré náà wọ̀ lọ síbi ìfihàn àti ìfilọ́lẹ̀ fíìmù Ìyálóde tí Abraham ìyẹn Tóyìn Abraham ṣe. Ẹ jẹ́ ká mọ bó ṣe lẹ́dọ̀ tí ojú táwọn èèyàn fi wò ẹ̀yin náà fi wò, àbí ọ̀tọ̀ ni ojú tí ẹ̀yin fi wo ọ̀rọ̀ náà lọ́dọ̀ tiyín. Ẹ ṣe bí ẹ ti ń fẹ́ tiwa, àwa náà ń fẹ́ tiyín o. Gbogbo lọ́ọ̀dẹ̀ wa ó dàbọ̀. A máa kú oríire o. A kú oríire gbogbo ẹ̀yin lólùfẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá wa Bisola Badmus. A kú oríire ohun ayọ̀ tí Ọlọ́run ṣe fún òṣèré náà. Àbáyé náà ò tí ì gbọ́ pé Bisola ìyẹn Kàfáyà ti ṣe ilé oúnjẹ ìgbàlódé. Ilé oúnjẹ ńlá ni òṣèré náà sí sílùú Èkó ìyẹn tó pè ní Bismarck Catering and Service. Gẹ́gẹ́ bí a sì gbọ́, wọ́n ní iléeṣẹ́ ọ̀hún ìkan wà ní Ajégúnlẹ̀ ní Sango Ọ̀tà, bẹ́ẹ̀ ni ìkan náà sì wà ní Bọ́ládé ní Ìgbẹ̀yìn Adùn Street, níbi tí Bisola Badmus tó fi ṣe ibùgbé gan. Látìgbà tí àwòrán ilé oúnjẹ yìí àti fọ́nrán náà ti gun orí ẹ̀rọ ayélujára ni a ti ń kí Bisola Badmus pé ó kú oríire náà. Wọ́n ní inú àwọn dùn, àyà wọn sì kún pé Ọlọ́run ti gba gbogbo àkóso lórí àlàáfíà òṣèré náà. Wọ́n láwọn bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ohun rere ti ń ṣẹlẹ̀ ní ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gbàdúrà fún pé ilé oúnjẹ tó sì Ọlọ́run ọba á jẹ́ kó di irú, bẹ́ẹ̀ ni yóò di ìgbà ọmọ lọ́wọ́. Wọ́n ní lágbára Ọlọ́run kò ní rí àdánwò mọ́, àdánwò tí yóò gba mi lójú ẹ̀. Wọ́n ní Ọlọ́run kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ làwọn èèyàn ń kí i lọ́tùn, wọ́n ń kí i lósì, tí wọ́n ń pè ní CEO Bismarck Catering. Wọ́n ní inú àwọn dùn gan nítorí pé ohun ayọ̀ táwọn fẹ́ máa gbọ́ nípa òṣèré náà ni ó ṣẹlẹ̀ sí. Àwa náà bá Bisola Badmus àbá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ilé oúnjẹ ìgbàlódé tó ẹ̀sẹ̀ sí. A gbàdúrà pé Ọlọ́run yóò jẹ́ kí ilé oúnjẹ náà kó gbòòrò sí, yóò kálé, yóò kákó, yóò sì di ohun tí gbogbo èèyàn yóò máa jẹ̀gbádùn níbẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ la gbàdúrà pé ohun tó ti ṣẹ́ ní ayé òṣèré náà kò ní gbérí mọ́. Wọ́n ní Ọlọ́run bá yóò bá wo ọmọ rẹ̀ Abdulmalik. Wọ́n ní ohun tó ṣẹ́gun sí òun náà ni yóò jẹ̀bẹ̀, àti gbogbo ìgbà tí Abdulmalik bá ti ń so oríire, wọn kò ní fi Bisola Badmus, wọn kò ní fi ṣe àwátì o. Bẹ́ẹ̀ ni wọn kò ní dúró ìṣẹ́jú kan fún un. Bẹ́ẹ̀ ni wọn kò ní máa fi kúlíwàláù ránṣẹ́ sí ní inú sàárè. Wọ́n ní Ọlọ́run ọba yóò jẹ́ kí ọmọ náà kó di ọmọ lórí ilé mọ́ lọ́wọ́, yóò sì jèrè ọmọ. Gbogbo àpáta náà la ó jèrè ọmọ. Bẹ́ẹ̀ ni a kò ní mọ sàárè ọmọ o. Adúpẹ́lógún ẹ̀mí lólùfẹ́ wa nínú kúlẹ̀ ìdàgbò tí atẹ́gùn tó fẹ́ dé ibi ẹ̀yìn tẹ̀ ń fẹ́ wa. Adúpẹ́ lọ́wọ́ yín. Àbùdí báyìí òun ni tolókun, àbùdí òun náà ni tọlọ́sà. Ẹ ṣé bí ẹ ṣe ń fẹ́ tiwa. Ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.